kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. kẹwàá oṣù kejì ọdún 2025 òun náà ni Bùkọ́lá Sàràkí ẹni tó ti fìgbà kan jẹ ààrẹ fún ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni yóò máa wà ní ilé ẹjọ́ lórí ìṣẹ̀lẹ̀ kan àti àwọn ẹ̀sùn kan tàbí ìkejì tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ adigunjalè èyí tó ṣẹlẹ̀ ní ọdún 2018 níbi tí àwọn adigunjalè tí wọ́n ti kọlu ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìfowópamọ́ ní agbègbè Ọ̀fà tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn tí wọ́n ń tà tí wọ́n ń rà ní agbègbè ọ̀hún náà. Àwọn ènìyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn sí ìṣẹ̀lẹ̀ lábẹ́ ọ̀hún náà ni wọ́n sọ pé wọ́n lé ní 30 lórí ẹ̀sùn tí àwọn mọ̀lẹ́bí àwọn olóògbé wọ̀nyí tí wọ́n kójọpọ̀ tí wọ́n fi wọ́ gómìnà tí ń bẹ lórí àlééfà àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún náà àti Bùkọ́lá Sàràkí lọ sílé ẹjọ́ wà lára àwọn ìgbẹ́jọ́ tí wọn yóò máa ṣe lónìí. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ má gbàgbé láti bá wa ṣí ẹ̀rẹ̀ ẹ pín ẹ jẹ́ kó délé kẹ ẹ jẹ́ kó dóko pátápátá ẹ tẹ notification bell ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ bẹ̀ ṣe ń follow wa káwa náà mọ̀ follow yín kájọ nífẹ̀ẹ́ ara wa. Ẹ jẹ́ kí n tó ṣàlàyé lórí àwọn ìròyìn tó ń lọ lónìí ọjọ́ Ajé Monday bí nǹkan ṣe lọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ mọ̀ wípé ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ àwọn adigunjalè tó ṣẹlẹ̀ ní Ọ̀fà ìyẹn Ọ̀fà bank robbery eléyìí tí ó ṣẹlẹ̀ ní ọdún 2018 ìròyìn rẹ̀ kò tí ì tán lẹ̀ rárá o. Àwọn mọ̀lẹ́bí ni wọ́n kọ àwọn mọ̀lẹ́bí àwọn olóògbé yìí wọ́n pe ẹjọ́. Bákan náà ààrẹ fúnlẹ̀gbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí òun náà yóò máa farahàn nínú kóló ìjẹ́rìí ní òní yìí níbi tí ó sì máa sọ̀rọ̀ lórí ẹ̀sùn tó fi kan ọ̀gbẹ́ni Fáfolúyì Soles tí ó jẹ́ ìkan lára àwọn olórí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Kwara lórí ọ̀rọ̀ ìgbéròyìn jáde níbi tó ti fi ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ tí ó ti fi kàn án níbẹ̀ lónìí náà ni àwọn ẹjọ́ tí àwọn mọ̀lẹ́bí ọ̀hún náà tí wọ́n pè yàn àwọn mọ̀lẹ́bí olóògbé tí wọ́n pe àwọn ìjọba tí ń bẹ lórí àlééfà àti Sàràkí fúnra rẹ̀ pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún náà ìyàn Abdulfatai Ahmed tí wọ́n fi pè wọ́n lẹ́jọ́. Àwọn ẹjọ́ wọ̀nyí òun náà ni wọn yóò máa ṣe ìgbẹ́jọ́ wọn ní ọ̀tún àti òsì. Eléyìí náà ni yóò máa wáyé ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń bẹ nílùú Àbújá ní ọjọ́ Ajé Monday yìí. Ṣáájú òun náà ni Sàràkí ló ti kọ́kọ́ náà ká lébù sí Soles yìí o wípé ó sọ̀rọ̀ tí kò jẹ́ kó sọ wípé ó parọ́ mọ́ wọn sì bà òun lórúkọ jẹ́ nígbà tí Soles tó gbé ìròyìn kan jáde pé àwọn ọmọ gànfẹ́ tí wọ́n mú ìyẹn tọ́ọ̀gì tí wọ́n mú tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ojúlarí ló jẹ́ tọ́ọ̀gì Sàràkí tó sì máa ń ṣiṣẹ́ fún Sàràkí ní gbogbo ìgbà pé Ojúlarí ló sì léwájú àwọn adigunjalè yìí lọ sí ibi tí wọ́n ti lọ jalè ní Ọ̀fà tí wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sọ àwọn mọ̀lẹ́bí kọ̀ọ̀kan sínú ẹkún àti ìpayín kẹ̀kẹ́ títí dòní olónìí yìí. Ìròyìn tí Soles tó gbé jáde yìí ó ní Sàràkí ló fi bá a fà tóun náà sì wọ́ lọ sílé ẹjọ́ tó sì sọ pé kílé ẹjọ́ kí wọ́n sọ fún wípé ìròyìn tó gbé sí orí ẹ̀rọ ayélujára yẹn kí ó gbé ìròyìn ọ̀hún náà kó gbé wálẹ̀ kó sì san owó tó tó bílíọ̀nù 10 náírà kó san fún un pẹ̀lú àwọn kọ̀ọ̀kan eléyìí tí ìròyìn ọ̀hún náà tó ti ṣàkóbá fún òun. Bákan náà ni wọ́n tún sì ń sọ pé ṣe rí àwọn tọ́ọ̀gì yìí o ni wọ́n jẹ́ òṣìṣẹ́ olóṣèlú tí wọ́n sì ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú PDP ní gbogbo ìgbà tí Sàràkí wà nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì wà ń bẹ̀ pé gbogbo àwọn tọ́ọ̀gì ni wọ́n ṣiṣẹ́ papọ̀ fún. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn kọ̀ọ̀kan ló jẹyọ jáde wípé Sàràkí ṣe nǹkan kan lọ́dún 2023 nínú fọ́nrán fídíò kan eléyìí tí ó lọ jáde pé káwọn èèyàn kan máa gbéròyìn kan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Kẹ́rí gbogbo ẹ̀ ni wọn yóò máa ṣe ìdájọ́ ẹ̀ ní òní tí wọ́n yóò bí wọ́n bá tẹ̀ ṣe ìdájọ́ ẹ̀ wọ́n máa ṣe ìgbẹ́jọ́ rẹ̀ ní òní. Bákan náà ẹ mọ̀ wípé àwọn mọ̀lẹ́bí yìí wọ́n ti sọ pé àṣírí ti tú sí àwọn lọ́wọ́ pé Sàràkí báyìí
òun náà ni àwọn wọ̀nyí ni wọ́n ń ṣiṣẹ́ fún ni wọ́n ṣe dárúkọ Sàràkí o ìjọba tí ń bẹ lórí àlééfà àti ìjọba gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ òun náà yẹn Ahmed ni wọ́n ti wọ́ wọn lọ sí ilé ẹjọ́ báyìí yẹn nílùú Ìlọrin látàrí ìṣẹ̀lẹ̀ òun náà àbíkọ́ lọ́wọ́ ṣàánú wa ọjọ́ òun náà rèé bí àná níbi lọ́sàn-án gan gbogbo àwọn ilé ìfowópamọ́ tó sì fẹ̀gbẹ́ kan ara wọn yẹn wọ́n sì ya wọ bẹ́ẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn bí ìgbà tó jẹ́ wípé àwọn gangan ni wọ́n ń ṣẹ̀dá àtààbọ̀n. ẹ wo Sàràkí máa wà ti wà nílé ẹjọ́ náà ní ká sọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdígunjalè tó ṣẹlẹ̀ ní Ọ̀fà bí ìròyìn bá ṣe lọ lórí ẹ̀ lórí ìgbẹ́jọ́ yẹn ibi tí ẹjọ́ bá dé a máa jẹ́ kẹyìn ara lé kẹ̀tù mọ̀ sí ẹ bá wa pín ẹṣẹ́ rẹ̀ jẹ́ kó délé ẹ kó dòkó ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV títí dìgbà tá a tún máa fi pàdé láyọ̀ la fi pàdé.